kìlọ̀kìlọ̀ kèèyàn lè gbàgbọ́ òní. Inú ìwé Kọ́ríńtì kínní orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá kó bá ka sódò síbẹ̀ ẹsẹ̀ kẹtàdínlógún níbẹ̀. Èpísítélì Paul sí ará Kọ́ríńtì ó ṣe kìlọ̀kìlọ̀ kí tí wọ́n lè gbàgbọ́ òde òní. Ká máa mú àìdọ́gba ká máa mú dàpọ̀ pẹ̀lú ìran alárìgbàgbọ́ lórí alárìgbàgbọ́ ọ̀nì. Gbà ká já bá bàgùntàn rìn ẹ̀sùn gbà ké àgùntàn nì kẹ́ àjùgbẹ́ àjìyín lédè ra. Ọ̀rọ̀ mi tòní àkòrí rẹ̀ kọ́ Ọlọ́run mú rán mi sí ọ òun náà ni ṣíbí gígùn àtọwọ́ èṣù. Ìwọ kọ́ ti dọ́lé gbàgbọ́ bá kí ọ̀rọ̀ kìlọ̀ ẹ̀kọ́ mọ márìndọ́gba dàpọ̀ pẹ̀lú alárìgbàgbọ́ ó ti wọ̀ ọ́ lọ́rùn bí ewu wẹ́ẹ́ sọgbọ́n kan yóò rí dá sí. Kábàáyé ti bá a sọ̀rọ̀ bá nì kàbí ìránṣẹ́ Ọlọ́run gbà ọ́ nímọ̀ràn ọgbọ́n kò rí wí dá sí ọ̀rọ̀ kan mú dá a lóhùn ni wí wò fẹ́ bèṣù jẹun òun lọ yà mú darapọ̀ oríṣiríṣi ẹgbẹ́ kẹ́yẹ kàn bọ́mọ Ọlọ́run lébẹ̀ wàá darapọ̀ mọ́ wàá rí ọgbọ́n kan ń bá ẹ yà lò orí rẹ̀ léyà ojákùnrin yà wọ́n rè tán ra rẹ̀ jẹ wí ṣíbí gígùn náà mú bèṣù jẹun. Orú kan bá lòkè orí mi wá líbe bẹ́ẹ̀ mọ kí ṣíbí tẹ̀rẹ̀ ké ti gùn tó bóyá ògùn tè yìí o bóyá ètò yìí o kò gbójúlé pé kó bá ti fẹ́ bèṣù jẹun kó bá fẹ́ bọ́n lọ sí klọ́ọ̀bù ran kó bá fẹ́ bọ́n lọ sínú ẹgbẹ́ burúkú ran kàn ti ṣe oríṣiríṣi wíwẹ́ abọ́n mutí wí kòkì lọ àmúlétẹ̀ rẹ̀ wí ọ́ gígùn wí ṣíbí gígùn lọ ẹ̀yà lò wà tàdí mẹ́yìn wà bá bèṣù á jẹun mọ̀rìyáwó hàn lò ní o bẹ́ẹ̀lì wí ohun ìjàra ṣe nípa ti ara ṣùgbọ́n nípa agbára Ọlọ́run ni kà mú wó ibi gíga kà mú wó ìpalẹ̀ kó bá gbójúlé ṣíbí gígùn bẹ́ẹ̀ mọ̀ kí ṣíbí rẹ̀ ti yóò gùn tó láyé ká gùn kọ́ èṣù ká àmútẹ̀ ọ́ sọ́gbọ́n kọ́ ò rí ta sí nǹkan ti dáa jù ni pé kó mo bèṣù jẹun rárá kété ẹgbẹ́kẹ́gbẹ́ hàn ni wàá béèrè ṣé ọmọ Ọlọ́run gbọdọ̀ ṣẹgbẹ́ èyí ni ṣé ọmọ Ọlọ́run gbọdọ̀ ṣẹgbẹ́ èyí ni ó yọ̀ ṣẹgbẹ́ ẹgbẹ́ ìgbàlódé hàn ni kì í pèlé kílọ̀bù àrèmú pàdé ràn sálẹ̀ sóoru ibẹ̀ náà ti gbọ́mọ yá ìpàdé rẹ̀ Bíbélì wí wẹ́ẹ̀ gbọdọ̀ bá àrílé so ṣé òkùnkùn wẹ́ẹ̀ gbọdọ̀ bá kẹ́gbẹ́ pọ̀ mo rò pé wọ́n yóò gbọ́n ju èṣù kan jẹ́ pé kàn sì bí ọ oríṣiríṣi ọgbọ́n ìyéléyé rẹ àtàbálábà rẹ Ádámù àti Éfà Ọlọ́run kọ́kọ́ dá ó mú ọ mọ́lẹ̀ ọbìnrin ní yóò rò pé léfà ló gbẹ ní yóò rò pé ṣíbí gígùn náà mọ́ abá jẹun ìgbà yẹn kúkú ti mọ̀ gbà kan mú balẹ̀ tán kàn rí ilé hàn jáde kúrò nínú ọgbà Édẹ́nì gbẹ̀lẹ́ mọ̀rìmọ̀ wí ṣíbí gígùn kọ́ yọ̀ rán èṣù o kó bá ti bí èṣù jẹun ẹlòmíràn àádọ́ kẹrún lè yé wa kan ti jọyìn ẹgbẹ́ ni ẹgbẹ́ òkùnkùn ni ẹgbẹ́ ìkọ̀kọ̀ ẹgbẹ́ ìmùlẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ kọ́ yọ ayé ọ̀ torí òkìkí torí orúkọ wọ́n ti tọ́dún márùn-ún wa kan ti darapọ̀ mọ́ wéèsùn burúkú kankan ṣe ọ sí ọ rí èṣù gbọ́n o líkété ó kọ́ Ọlọ́run dájú nínú ayé ó fẹ́ jẹ́ èṣù lílí sùúrù jù ọyọ ọ̀ṣọ́ kọ́ṣọdún kọ́ ṣe 100 ọdún 90 years ló fẹ́ lò nínú ayé ó yóò ní sùúrù kọ́ títí kí 100 ọdún ni ká mú kó oṣù méjì kẹ́ẹ̀yà ta ọ́ pẹ̀lú oró ṣíbí gígùn kò wí ni á dá akọ̀yà jù sọnù. Bíbélì wí nínú ìwé Kọ́ríńtì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún kíkọ́ jáde kúrò láàrin ran kọ́ yára rẹ sọ̀tọ̀ bá a lọ́lọ́run wí o ṣíbí gígùn ẹ̀ràn èṣù ronú padà lónìí kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà sínú ayé rẹ mọ̀ọ́dẹ̀ bá àìléso iṣẹ́ òkùnkùn mọ̀ọ́mọ́ kẹgbẹ́ pọ̀ ìyẹn ọmọkọ́mọ òde òní kàn ṣògbé ó kẹwẹ́ rẹ ká ìyàgò kò hàn mọ̀ wí wàá kọ́ wá ti rí olúbẹ̀ wàá mú dá olúwájú ilé Ọlọ́run yóò rẹ́pọ̀ kẹ́ láàrin èṣù àti Bélíálì yóò rẹ́pọ̀ kẹ́ láàrin ọmọ èṣù àtọmọ Ọlọ́run èsùn kọ́ yẹ kẹ́ dà yín pọ̀ mo wí tèmi sí ọ Ọlọ́run àjọ ọgbọ́n nǹkan Ọlọ́run bá ti wí hàn mí òun náà ni màá wí mí àwí òmùrìn orúkọ mi ètì yípadà Òjó ni mẹ̀ jẹ́ ọmọ àbálábí tán ire o.